jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún ohun tó wù mí kò wù ẹ́ ohun tó wù ẹ́ kò wù mí o ẹni bí ọkàn mi kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan o ó dojú kejì ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì ṣe gàtégàté ọ̀rọ̀ mi lọ bí òwe o àlọ́ba fresh àlá ojú oorun ni o ó yà mí lẹ́nu òwe ọlọ́run dákun ṣàánú fún mi ó rú mi lójú ó rú ni lójú ó yà mí lẹ́nu òwe ó dẹ̀ ń fara pẹ́ra wọn ó fẹ́ máa jọ bẹ́ẹ̀ kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún ohun tó wù mí kò wù ẹ́ ohun tó wù ẹ́ kò wù mí o ẹni bí ọkàn mi ìfẹ́ ni ìfẹ́ ni ìfẹ́ ni ìfẹ́ ni òye ìfẹ́ á máa sọ lọ́gbọ́n dòmùgọ̀ ìfẹ́ á máa sẹni tó gbọ́n o dẹni tí ó gbọ́n o ọlọ́gbọ́n ayé kan kò lè ta mi sí kókó etí aṣọ kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún o ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí afọ́jú ta ló mẹ́ni tó ń fẹ́ ni ta ni ò mẹ́ni tó ń fẹ́ ni dénú òwe ó dàbí ọjà òkùnkùn kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún ohun tó wù mí kò wù ẹ́ ohun tó wù ẹ́ kò wù mí o ẹni bí ọkàn mi ayé yé ayé àná.
ayọ̀ mi, ayé mi, ẹni bí ọkọ mi, má bínú. Ó tó kó bínú torí mi náà mọ̀ pé mo ti pẹ́. Má bínú. Ṣé kò tó ń torí ni? Mo máa ti bá tí mi ti ń dúró díẹ̀, tára mi dẹ̀ ti wà lọ́nà. Má bínú. Mo mọ̀ pé ó tó kó bínú, bọ̀ èmi náà dẹ̀ ti dé báyìí nísìn. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ ni. Ṣé. Ó ṣe ọkọ mi ń dùn mọ́ mi o. Ó ti tẹ́kàn lẹ́jú. Kọ́ tí mo ṣe máa ń mí sẹ́ni. Ọkọ mi. Rọra. Àtẹ̀yìn tó ti ń ṣe ọdún mọ́ mi. Sorry. I love you. I love you, ọkọ mi. Kò jẹ́ kí n gbádùn, lóbìnrin gbà fún. Kò jẹ́ kí n gbádùn, lóbìnrin gbà fún. Ohun tó wù mí kò wù ẹ́, ohun tó wù ẹ́ kò wù mí o. Ẹni bí ọkàn mi. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan? Ó dojú méjì. Ọmọdé yẹn, ignition yẹn, ó bọ́lẹ̀, congratulations o, báwo nǹkan tó ṣe, bọ́lẹ̀, congratulations o, torí nǹkan tó ṣe, o mọ̀mọ̀, ṣò wá o fẹ́ sọ fún mi wípé o mọ̀ pé wọ́n wè níbí, o mọ̀ àbí, o fẹ́ pààyàn, congratulations, kò burú, mú wọn ní mọ́tò, kó máa lọ sí ọ́fíìsì, gbé wọn ní mọ́tò ọ́fíìsì, óyá ọ́fíìsì, kó máa lọ sí ọ́fíìsì, pẹ̀lẹ́, jọ, jẹ́ ká rẹ̀ pẹ̀lẹ́, abẹ́rẹ́ ló bí burúkú rẹ̀. Mami, mo ṣe bíbí ẹ. Mami, Yọlá, mami, mo dáràn. Mami, kí ni mo ṣe? Ẹ̀pẹ̀ Kọ́lá. Bíbá mi pè Kọ́lá. Ìpè Kọ́lá. Jọ ẹni wo ni mo fẹ́ fi pè? Kí ni mo fẹ́ sọ fún? Mo dáhùn. Kí ni mo fẹ́ sọ fún Kọ́lá báyìí torí Ọlọ́run kí ni mo ṣe báyìí o? Mo dáhùn. Mo dáhùn. Ẹ̀lú ọkọ mi. Ṣé ti rí fídíò tí mo sẹ́ndì sí nígbà? Òun náà ni mo ń wò lọ́wọ́ yìí. Ọmọ yín ò ṣe àgbàfọ̀. Ó ń fi ojoojúmọ́ kó aṣọ wálé. Mọ́mì, ẹ má bínú o. Èló gan ni ọmọ yín ń gbà ní sálárì? Àṣẹ ọmọ yín fẹ́ fi kiri ìdíwọ̀n owó ẹ̀mí. Oògùn owó? Ọmọ mi ò ṣòwò owó. Ìkẹ́ Ọlọ́run lọmọ mi rí. Ìkẹ́ Ọlọ́run. Ìlágùn ẹ̀ ló ń jẹ iṣẹ́ owó ẹ̀ ni. Mọ́mì, wọ́n á fẹ́ sọ fún yín torí pẹ́yìn lẹ̀ bí. Ẹ sọ fún Bíọ́lá wípé láti ẹnu èmi yìí lọ. Láti ẹnu èmi yìí lọ tó máa ẹ fà pé nọ́mbà mi mọ́. Mi ò fẹ́ ní nǹkan kan láti bá ṣe pọ̀ mọ́ nílé ayé. Ó mọ nǹkan tó fẹ́ sọ fún mi. Ṣe nǹkan láti wá jọ torí Ọlọ́run fún mi láì kí n wá. Ẹ máa wá bá mi níbi tí mo wà, mọ́mì. Ẹ wo bí mo sọ o, mi ò fẹ́ ní nǹkan kan bá ọmọ yín ṣe mọ́ láyé mi tí màá fi padà sọ́dọ̀ Ọlọ́run. Kódà yìí gan bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí. Mo máa blọ́ọ̀kì nọ́mbà yín ni. Àti ẹ̀yin àti òun náà. Ẹ má pe nọ́mbà mi mọ́. Tẹ bá tẹ ń pè náà, mo mọ̀ pé kò lè dọ́dọ̀ mi. Ṣé ti gbọ́? Ọlọ́run á fún yín ṣe. Àti ẹ̀yin àtọmọ yín. Ó dàbọ̀. Mo kì í ti bẹ̀rẹ̀. Mo kì í tún ti bẹ̀rẹ̀ Ọlọ́run ṣàánú mi o. Torí mo gbọ́ conversation ṣé o gbọ́ kí n bá kí ló jẹ́ bẹ́ẹ̀. Mami, ẹ mójútó mi, mami. Alákọ̀ọ́kọ́ tí kí ni ìbá ṣẹlẹ̀ kan lélẹ̀, ẹlẹ́kejì kan ẹlẹ́kẹta kan, mami mo lè sọ fún yín.
ẹ ṣe kókó sí. Ó ti wá dojú ẹ̀ báyìí. Ó ti dojú ẹ̀ bí ẹlẹ́ báyìí. Alátiṣe mi, ó máa ti ṣàrẹ̀ báyìí. Láti lọ nìyẹn. Ọlọ́run á mú padà wá. Ọlọ́run fẹ́ mi mọ́ nìyẹn. Kọ́lá, Ọlọ́run, ṣàánú mi o. Irú eléyìí ni òrìrì Ọlọ́run ṣàánú mi má jẹ́. Mo fọkànbalẹ̀. Fọkànbalẹ̀ ṣó ti gbọ́. Alátùṣe mo mọ̀ pé ó máa látùṣe. Alátiṣe mi bẹ́ẹ̀ ló máa ti ṣe ààrẹ. Ó ti tó jẹ́. Ọkùnrin lẹ́kàn inú mi dùn pé mo pè yẹn gbé kọ́ mi ní kí n wá rí ilé. Ṣé bí èèyàn àgbà náà ló sọ pé tá bá fọwọ́ tún bọmọ wí á fi tó sí famọ́ra. Ọ̀rọ̀ lórí ọ̀rẹ́ mi náà ni. Ọ̀rẹ́ wo nu wọn? Bíọ́lá náà. Bíọ́lá? No. Ṣé Bíọ́lá sọ nǹkan tó ṣe fún ẹ ni? Kò rí lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ pàtó náà. Kò rí lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ pàtó. Mo ti gbọ́. Bíọ́lá. Yes. Ṣọwárí, eléyìí ò kì í ṣe àkọ́kọ́, kò ń ṣe kejì, kò ń ṣe ẹ̀kẹta. Even gan soríjọ́ tí mo mú fóònù yìí tí mo bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dẹ̀ VP mi ráìsì bá ti máa dọ́dọ̀ dókítà mi. That is the reason why tó mú mi kó lè jẹ́ evidence fún mi. Mo send ẹ̀ sí wọn sí ẹ o. Èmi ni mo send ẹ̀ sí wọn. So anything tó bá máa ṣe pọ̀ láàrin èmi àti Bíọ́lá mi ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ láyé mi tí máa fi kú. Ṣó ti gbọ́? Ọkùnrin lẹ́kàn ẹ̀ mọ̀ nípa torí ẹ̀ kí ẹ wá sọ pé. Ó torí bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. Sórí ọ̀rọ̀ Bíọ́lá kò lè díjà lẹ́nu àárín mi àti ẹ. Tó o bá need assistance mi tí mi bá wà available mo ready láti ṣe fún ẹ. Just call me anytime. Ṣó ti gbọ́? Ṣùgbọ́n ọ̀rọ̀ Bíọ́lá o má ẹ fà bá mi sọmọ tí máa fi kú. Ṣé ìyàwó lélẹ́yìí? Ó dẹ̀ wá tó gbogbo ilé. Ó jù bẹ́ẹ̀ lọ mi dé. Ẹ sọ fún mi pé kò tó bẹ́ẹ̀. Because mo ní kí wá rí fún náà ni. No problem. Mo appreciate. O ṣé gan mo dúpẹ́. Kò jẹ́ kí n gbádùn, lóbìnrin gbà fún. Kò jẹ́ kí n gbádùn, lóbìnrin gbà fún. Láti ṣàánú mi. Mo kò kọ́ṣú tẹ́lẹ̀gbá láti dórí mi. Ojú kan ẹ̀pà, ojú kejì. Ibi tó gun ìtìbò yìí ò mọ́. Kí ọmọ alálàkàlà, aláburúkú. Bí ọkùnrin bá ń lájọṣepọ̀ lójú oorun. Kò ń ṣèkíní, kò ń ṣèkejì o, kò ń ṣèkẹta o. Tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Oge ń ṣiṣẹ́ kankan ìgbà ti parí a fi fún òun àtọkọ òun níyà ọkọ òun ó máa sọ òun sì máa ṣàyè ètò tó yẹ ṣùgbọ́n àkọ́kọ́ iṣẹ́ tí ń ṣe fún mi pé ń fún lọ́sẹ̀ kan pé o ṣe láàárín ọjọ́ díẹ̀ nígbà tó bá ti fẹ́ pé ńlá ìwé ìdàpẹ̀rẹ̀ ńlá ó lè jọkàn ó lè jọbìnrin ó lè jọmọdé ó sì lè dàgbà à ń gbọ́ mi ṣùgbọ́n ìwé tí ó bá jẹ́ àwọn mẹ́ta nílẹ̀ aṣọ ojú kan náà làwọn mẹ́rẹ̀ẹ̀ta ojú rẹ̀ wọ́n la ìpè rẹ̀ dáadáa kọ gbọ́ tó o bá ti ráwọn àlejò yìí gbogbo tí wọ́n bá ti bí ọdún tó ṣe ní kò ṣe ìyá wa bó bá ti ṣe ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀. Ọmọ yìí ń kéwì ọgbọ́n tí mo ṣàlàyé ni ó lọ́ṣẹ tí mi ò kọ́kọ́ fún ọ bó bá ti fọṣẹ yẹn wẹ̀ fíra rẹ lọ́kàn balẹ̀ láàárín ọjọ́ díẹ̀ àwọn àlejò yẹn wà ó parí títí rẹ ní pé kó la etí rẹ lẹ́kọ̀ọ́ gbọ́ gbogbo nǹkan bá ti ní kò ṣe ṣáàtì ṣe bó bá ti ṣe àbùṣe lè ṣe. Ṣé bí ọmọ àwọn àgbẹ̀ṣẹ̀ yẹn lọ lónìí báyìí? Kò yá kankan bá
Ìgbà wo ti wá? Ẹ balẹ̀. Lágbára Olódùmarè. Kò sí o. Ayọ̀ ló jà sí. Ẹ kílé o. Ẹ kílé o. Ayé o. Ọ̀dà. Àwọn gbọ́dọ̀ tó gbọ́ ìgbèrè dásá mi. Má jiyàn láfàwọ́dá o. Bẹ́ẹ̀ni ìyàwó. Báyọ̀ jù. Owó èmi yẹ̀wò. Gbogbo eléyìí tí mi náà sọ lẹ́ẹ̀kan yẹn bí gèjì náà ni. Ìyá wa ẹ máa wo tí ń jàre. Ẹ gbèlé gbúrò. Bíọ́lá ṣé kí n má parọ́ fún ẹ? Ọ̀rọ̀ tó wà lẹ́mí ò pé wà tí ilé kan ṣì lè fẹ́ra yín. Tó bá rí ọ̀rọ̀ tí ilé kan sọ sí mi. To prove me wrong, gbà tí ilé kan máa fi fídíò ẹ̀wọ̀n mi lórí fóònù. Mi ìmọ̀ kan tí mo lè sọ mọ́. Mo tún ti fẹ́ bẹ̀rẹ̀. Tí bá ní kó sùn rọ̀ ní bàbá, ó ti sí mi náà. Àbí mo ṣẹ̀yàn ni? Káwọn tiẹ̀ ni mo ṣẹ̀yàn. Látọdún yìí. Ṣé kò yẹ kẹ́niyẹ ti dáríjì mi ni? Mo wà láyé dúró. Ilé wa tọ́jú sí mi o. Kó wọ́n lè jẹ́ pé. Èké mi, mo fẹ́ parẹ́. Ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni? Ọ̀rọ̀ tó wà lẹ́yìn solution la máa wá sí o. Solution la máa wá sí. Ní solution? When? Ṣé ló ṣe tàwọn àánú ẹ̀ ni? Àbí oṣù táwọn olóko yìí. Àbódúkọ, ìjọ wo ni? Ìjọ wo ni agbánimọ̀dára? Ìjọ wo ni? Ìjọ wo ni sẹ́? Máa kò tẹ̀gbọ́ lọ́wọ́. Ṣe mí, irọ́ wà, èmi. Bọ́mọ bá dánwó ẹ̀wò, á fi ẹ̀yà aṣọ bọ́lá ní. Bá wà, èmi. Àwọn ojú mi lórí tó wá ṣe yìí ọjọ́ tó yọ yìí kó tó wọ̀ bínú bá bí mi kọlẹ̀ o lè bọ̀jọ́wọ́ dànù èmi ló wojú òǹgbó èmi lẹ́nu òǹgbó mi lẹ́nu máa jẹ́ kó bàyé wà mo ní jẹ́gàjàgà oògùn lẹ́kì rí bà máa fàyé wọ̀ ẹ́ ojú ẹ̀ ń dánú bú mi ò fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ìwọ ẹni bá ní kí la máa ṣe a máa ṣe wọ́n ni bí ẹ̀ bá ní kí èèyàn máa ṣe ilé ayé yìí oògùn wa ṣé pé kò nára bá a wà bí mo ṣe dáadáa àdá báyìí oògùn sọ mí di báyìí ìwọ adio àfi kí n wo epo báyìí adio òṣàtidé ẹgbẹ́ ló mọ̀ pé ọ máa mú epo náà kí tó gbọ́ adio kọ́kọ́ mọ̀ bá wà ní adio máa ní sùúrù fa ẹ̀gùn ti gùn mí máa ní sùúrù fa epo okú owó ruru káwa ruru o ó sì mọ̀ pé yìí tẹ́ ẹ léyìn òkè báyìí a sọ̀rọ̀ sẹ́ni yìí tí ì sọ̀rọ̀ dànù. àwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ ṣọ́ọ̀ṣì àdìwọ́ ọmọ yìí máa jẹ́ kó mọ̀ pé ayé ó pé gbà máa fi ayé wọ̀n ẹ̀ Adio máa kọ̀ ẹ́ lẹ́là Adio akọ̀ ẹ̀ là kò ní ọ̀rọ̀ tó sọ sílẹ̀ níjọ́ kìíní àná ọ̀rọ̀ ló ti ṣe o ọ̀rọ̀ tó sọ sí Bíọ́lá ọjọ́ mọ̀pọ̀rọ̀ ẹ̀ ti ṣe ọgbọ́n nǹkan tó tún ṣẹlẹ̀ sí báyìí kí ló ṣẹlẹ̀ sí ọgbọ́n tó ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ sí dígbà tí ń sọ yìí ọkọ̀ ẹ̀ ti lé jáde èèyàn sọ pé owó tẹrù ṣé kò mọ̀ pé mo bá tó mú dání báyìí tó bá fi tọ̀nà òun ló ń gbé dání ó ju ẹrù lọ bí ọlá kẹ ṣayé yìí mọ́ bí yorùbá ní kíníyàn máa ṣe ìyá jẹ́ kó mọ̀ pé èèyàn máa ṣe nǹkan ayé jẹ́ pégbá ó pégbèje tó orílẹ̀ tá a wà yìí lórí ilẹ̀ yóò n kò wá sọ ayé mi o ṣùgbọ́n ayé dàsí wà yóò èlè nìlọ́kọ̀ ṣé ọmọ tí Bíọ́lá ṣe kí ni Bíọ́lá ṣe. ajá má bínú wa ẹ pẹ̀lẹ́ o ẹ káàtì o. ojú yìí jojú ẹni mímọ́. bá a wà àdìyẹ lórúkọ mi. ṣàmọ̀ pé máa ń rí. star ni mí mo popular bàjẹ́ gbogbo náà wò. ṣé kò sí. èsì wàhálà èsì àbúrú ayọ̀rẹ́ tọmọ ọlọ́run ṣé ní bẹ́ẹ̀ ṣe ń wò mí mo popular kó ládùúgbò wa
ọjọ́ kan lọ ṣe pàtí kí ọjọ́ ìjàkadà 16 láàárọ̀ 16 lọ́sàn 16 lálẹ́ mo wá yàgbẹ́ káàkiri àdúgbò lórí yọ́ pé Mr. Boy. Fọ́nì kan. Kò fọ́rí ẹ̀yin lè fẹ́ rí. Mo ti ń wọ̀ ṣe tipẹ́tipẹ́ ládùúgbò ẹ kọ́ máa lọ bíṣẹ́ ẹ wọlé bí wọn bá kí ẹ juwọ́ sí ẹ̀ṣẹ́ ìwà àpá o ṣùgbọ́n ọkọ ni mo ṣáàfù pé mi ò rọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ rí yàbí fìyàsí sẹ́rí bẹ́ẹ̀ ṣe wò mí náà jẹ̀rẹ̀ mi àdìo ayọ̀run yọ mí lẹ́nu láìpẹ́ yìí ni mo di ẹrù ayọ̀run lọ́dọ̀ àwọn babaláwo mo jẹ̀ dẹ́rù mi ó jẹ́ pérépéré lọ́gbẹ́ fún pé ìgbà nìyẹn yóò ní láìpẹ́ o máa rí àwòtẹ́ mi alẹ́ àná ọmọdé mo bọ orí mi bàtà borí tán ọba mufa ifo olókun aṣọ ẹlẹ́rìí ìpín atọ́dẹ̀ tó tún wọ́n ṣé orí tá a bọ́ fọ́mọ yìí àti ayọ̀run tá a lé dànù káyàyé kó wá ṣé lóòótọ́ ni ó di wọ̀n jọ̀rọ̀ ìfọ́ bá fọ̀hún jáde ló bá ní tó bá dé ní èyí ó máa rí ìyàwó tọ̀dọ̀ tèmi tó jáde orí mi tínú mi máa dùn tínú tòun náà máa dùn ká máa kọ́ pẹ̀lú bọ̀ báyìí tí gbogbo ilé wa máa dùn ní ilé aládùn. Ó mà ṣe tí ìyá ńlá bá ń gbé mi ṣọlẹ̀ kéékèèké a máa gbórí ẹni. wà á dúró kí mò ń ṣiṣẹ́ wọ́n fẹ́ pọn mi ládùúgbò èmi ní wọ́n fẹ́ ra kẹrọsìnì èmi ní. èmi sì wọ èmi sì wọ ó parí ẹlẹ́dàá mi fún olóko àsọ̀rọ̀ dáyọ̀ ó mà ṣe ìwọ ni máa sìnkú lọ́jọ́ àìlẹ́ mi rekete ifá o mo ti rí ìyá yìí kò ní pẹ́ lẹ́kún arábìnrin ayọ̀ ti dé ìdùnnú ti dé lílù. Are you crazy? Sórí ẹ burú ni. Àmì etí mi dà. Ibo ló gbà. Sórí wojú mi dáadáa. Àmì etí mi ti yọ bọ̀dẹ̀. Ijó tí n bá tún kọjá ládùúgbò yìí. Tí n bá fi ojú gan ni ẹ. Mi ò ní jẹ́ kó gbé ẹ dúró lé rárá. Ibi tí wọ́n máa gbàgbé ẹ sí ni. Ajẹ́rú ẹni máa fẹ́. Máa padà sọ́run tí mo ti wá. Ó pè mí kí n má bímọ láyé mọ́. Ìwọ! Ó wá ń bá rí mi. Ó yá kó mi mọ́tò mi. Mi ò tiẹ̀ gbọ́ nǹkan kan mọ́. Kó mi mọ́tò mi! Ó ti gé tì mí lọ. Ó ti yọ. Ta ló yọ la pé ara mi? Ó ti da ìyá fẹ́rẹ́ mo jẹ́. Kúrò mi mọ́tò mi! Ṣé fẹ́ kí n pariwo nìyẹn lórí? N kò jalè àdì lórúkọ mi. Ìfẹ́ ni mo ti dẹ̀gbà tí ìfẹ́. Mo dẹ̀gbà tí ìfẹ́. Ó yá kó mi mọ́tò mi. Ṣùgbọ́n. Kó mi mọ́tò mi sẹ́ẹ̀! Kó mi mọ́tò mi! Kí ni ọmọkùnrin máa yọ ọmọ? Kò sí wàhálà bí ọlá o máa jẹ́ kó o mọ̀ pé ayé pé méjì orúkọ kò tó rí ẹ̀ mọ́ o tún ní ọlá mọ́ bó ṣe wà. bí ọlá kà. ibẹ̀ kò yẹ kó le tó báyìí. inú tí wàá ń bí mi sí Adio máa tún gbọ́ná sí. Adio wà ní. máa tún gbọ́ná sí. dèbùrẹ́ dàpọ̀. èbùrẹ́ kẹ̀kẹ́ ló ń pè bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa ìyẹn lẹ̀. ọ̀dà májú lélẹ́ báyìí májú lọ kọ́ná sí. sórí àwọn operator yìí wọ́n wà lẹ́ni torí block tó fẹ́ wá kú a fẹ́ yọ bí 500 sí kẹ́lẹ̀ kò gbúrẹ́ papọ̀ lójú kan. ǹjẹ́ mọ̀ kó wọn bẹ ilé náà lọ. yọ 500 kù lónìí kò fẹ́ wàhálà ṣùgbọ́n wọ́n fẹ́ wàhálà. ó ti yé mi. ẹ bá dọ̀tún wa. sá sọ̀rọ̀. Lórí mọ́tò yìí. Aláwọ̀ ọ̀dà sẹ́. And what's the meaning of all this? Susain! Susain! Bílẹ̀, Susain. Susain! Hello sir. What's the meaning of this? What's not the meaning of this? Kí lẹ̀yin ṣe? How? Kí ló tẹ́tẹ́ fi gbé staff mi sínú mọ́tò yín bó lẹ́ ń gbé lọ? Kò síbi tí mi ò lè gbé lọ. Tó bá wù mí, mo lè lọ já sórí Tomiland Bridge kó bọ́ sómi dànù. Anywhere mo lè já sí. Mẹ́tàlá yín ò tó bẹ́ẹ̀. And how do you talk to me like that? Who the hell are you? I am the leader of the task force. And do you know who you are speaking with? Mi ò tiẹ̀ fẹ́ mọ̀. Ṣùgbọ́n ta lẹ jẹ́? Honorable Akande Olúwafọlájìmí Roland. That's the person you are talking to. Pẹ̀lẹ́ o, Akande Mr. Roland. Ẹ̀rọ bóyá mi ò mọ̀ yín ni. Ṣé bẹ́ẹ̀ ni lẹ́ ń ta gàrí lójú ẹ̀rọ? You must be stupid. Ṣé nítorí ẹ kó sí native? Ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀? Àwọn ọ̀gá ẹ tó gbà ẹ̀ síbi iṣẹ́ wọn lè bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Tí orí yín bá pé sà, ó yẹ kẹ́ mọ̀ wípé ibi tẹ́ gbà yẹn wọ́n wé ni. Èmi ó dẹ̀ wà punishable under the law. Ṣé ẹ mọ̀ ni? Àbí ta ló fún yín license? Ta ni ẹni tó ń gbénú ẹ tó ṣe ń ṣe bẹ́ẹ̀
yẹn bá mi sọ̀rọ̀? Are you out of your mind? You are the one that is not feeling fine, sir. Momo yin e koko sí native ni ṣe lọ borrow ẹni. Adrakilina ma ṣe ṣe. Oh my God. Ẹ já wèrè gan o. Idiot ni ẹ o. Tínú bá bí mi, in fact, tínú bá bí mi jù báyìí lọ. Tí mo bá fi atẹ́gùn lásán gbogbo yín máa kú dànù. Atẹ́gùn. Yes. Fáwa. Yes. Ó dà gbogbo atẹ́gùn tẹ́ fẹ́ fẹ́ sí wa mo fẹ́ kẹ́ fẹ́ lẹ́ni. Ẹ̀yin boys, mọ́tò yìí ẹ jẹ́ kó lọ sí station. Dábàá wọnú ìmọ̀tò yẹn máa ń lọ. Ẹ̀wẹ̀ farabalẹ̀. Everybody yes, no problem. Láìláì yóò ká. Tó bá wọnú ìmọ̀tò yẹn. Àdìkẹ́ wọ́n ní bàtà bẹ́ẹ̀. Ọlọ́run ló ní kẹ̀tẹ̀ tí náà boys yín wá. Tẹ́ bá rí bí dáàdì ṣe ń ṣe pẹ̀lú àwọn boys tó wà ń bẹ̀ yẹn. Kò ń ṣe kọ́ kékeré o. Àwọn èrò kàn pélé wọn lórí ẹrú ti bà mí. Madam, ẹ má sọ fún mi pé ẹ̀yin lẹ pè ọlọ́pàá. Èmi ni mo pọ̀ ọlọ́pàá sáà because ẹrù ló bà mí. And why? Kí ló kàn tí yín bẹ̀? Ok, ṣé ẹ mọ kí ló ṣẹlẹ̀ tá a fi débẹ̀ yẹn àti pé kí là ń fà gangan kí ni títí yín ẹ wá síbẹ̀ kẹ́ bá wa dá sí. Dáàdì kò ní ìdí kí n tún mọ nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe rérò tó pélé yín lórí ń bẹ̀ yẹn tó lè jẹ́ pé ẹ̀kan drag láàrin ara yín ni. That was why tí mo ṣe pọ́lọ́pàá ṣé kò tí mo ṣe ò dání. Kódà ẹ pé ọlọ́pàá wa mú ṣé ok number one ṣé ẹ mọ orí èèyàn tí mo jẹ́ ṣá. Ẹ wo mi ìmọ̀ èèyàn tẹ́ jẹ́ o. Ẹ mọ èèyàn tí mo jẹ́ my personality ẹ ti ẹ ní regard fún mi ẹ pé ọlọ́pàá wa mú mi why will you do that? Ẹ ta ló kọjá òfin. Mi ò mọ̀ ẹ tó kọjá òfin how will you even talk to me like that? Why? Ẹ wo mi lọ́rọ̀ sọ police station lára. Ẹ pé you call police for me. Irú kí nìyẹn? In fact, tí mo bá kúrò ní station yìí, màmá fi ara mi mú ẹ o. Honorable, maybe request kan lọ any sort of rape. Ṣé lóòótọ́ lè gba one way? Actually, kò really òótọ́ ìdàgbà one way. Okay, má bínú. Ṣé lóòótọ́ lè gbé kan náà boys yẹn sí mọ́tò? Ọ̀gá ọlọ́pàá, you need láti see that idiot. You need to see that idiot. So rude. If you say the way this guy was talking to me. Honorable, ṣé tó pẹ́ mọ̀ ọ́ láàrin ìlú? Àgbẹ̀ tí o pé ẹ jẹ́yàn dàpọ̀dàpọ̀ ọmọ ìkáàkiri lẹ́bí tí ká ṣẹlẹ̀ lè gbé kan náà bọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá dé court, adájọ́ máa sọ fún yín pé bóyá ẹ jẹ̀bi tàbí ẹ jẹ̀bi. Officer. Yes sir. Take him to cell. Cell? Torí pé ẹ lọ nílé ni. Èmi ò ní lọ lé lálẹ́ yìí. Father, my man. Ọkọ ọlọ́pàá. No, cell. Cell. Honorable. Ẹ wo ọ́fíìsì ṣe gan. Mo máa really appreciate you. Bí mo ṣe pè yín báyìí lọ́wọ́ kan, àwọn boys yín dé. Nǹkan tó wà ń bẹ̀ yẹn, riot gidi ni bàbá yìí bá wọn fà bẹ̀ yẹn. Nítorí kò tẹ̀sí fún wa because ọ̀pọ̀lọpọ̀ aráàlú báyìí là ń bẹ kó tẹ̀sí rí kò tẹ̀sí yìí. Because ẹlẹ́mi wọn wà ọmọ àríkọ̀ tó ń ṣẹlẹ̀ pé nǹkan tó da tó dẹ̀ ń ṣe báyìí. Ìmájẹ wo lọ́nà gbìn yẹn ẹni ta fojú èèyàn gidi wò láàrin ìlú àṣeyàn burúkú ni wọ́n. Ẹ ṣeun ní màdá ẹnìkan mo dúpẹ́ mọ́ ìmọ̀ àìṣàn àdúpẹ́ mọ́. Ayé ànámọ́náyé aṣàgbàlagbà síbálà síbóló. Mo bẹ̀rù ayé, mo bẹ̀rù ènìyàn. Ìgbà kan kò máa dédé gùn o, ìgbà kan kò máa dédé gùn. Ama, ọmọ ṣe wa pa. Ẹ káàsán ṣe wa okay. Àdúgbò fọlọ́ àǹtí o. Ẹ kú iṣẹ́. Yes ma. Ọlọ́run ayé wa lágbára. Àmì Ọlọ́run ma. Ẹ jọ̀ọ́ ṣé Kúnlé wà ní around? Wọ́n à nu mọ́tò mẹ́rin. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pè. Right ma, okay ma. Thank you. Kò jẹ́ kí n gbádùn, lóbìnrin gbà fún. Kò jẹ́ kí n gbádùn. Ọ̀gá, ẹ sà, Madam Biola wọ́n bèrè mi. Wọ́n àti bẹ̀rẹ̀. Ta ló ń bèrè mi? Madam Biola. Biola. Biola ń bèrè mi. Biola ló ń pè mí. Ló ń pè mí yẹn. Come jàre Báwo ni? Fine, báwo ni iṣẹ́? Mo wà okay. Biola, ó máa tẹnujọ́ mẹ́ta tó kọjá bí ṣé kò sí? Iṣẹ́ yìí ni. Iṣẹ́. Ká lọ sókè, ká lọ sódò. Kówó ṣáàtì pé. Ó tiẹ̀ yé mi. Ká ti rọwọ́ mo lọ sẹ́yìn. Ó yé mi, pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. I bought this for you.
Ṣọlá, èmi nìkan. Ó ṣé. Thank you. Thank you very much. Bíọ́lá, ó ní ìbéèrè kan tí mo wá láìka láti ìbéèrè lọ́wọ́ ẹ̀. Ṣé kò sí? No, kò sí. Kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà ló máa ń ra nǹkan fún mi? Just because I like you. You like me? Yeah. Thank you. You're welcome. Eléyìí ń sọ̀rọ̀ you are welcome. Torí èmi náà mo like ẹ. Thank you. No, kò sọ̀rọ̀ thank you. Mo like ẹ, mo dẹ̀ máa like likeness yẹn kó kọjá likeness. Mo máa like kémi àti ẹ ká jọ mọ́ra, ká tiẹ̀ múra wa délé so that torí mi ti ṣe. Kúnlé. No, mo fẹ́ fẹ́ kò ń ṣe pé mo fẹ́ waste time ẹ. But why? No, mo serious, mo fẹ́ fẹ́ sílẹ̀ ni. Jojo, nísọ̀rọ̀. Ṣé torí mo ní mo like ẹ? Èmi náà like ẹ. Stop it! Ló ṣe wá ń take opportunity yẹn. Ló ṣe wá ń bá mi sọ̀rọ̀ tí ò yẹ kó máa bá mi sọ. Hello. Hi. Èmi ò ń ṣe àwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa ń toast ọkùnrin fúnra wọn. I don't do it. And let today be the first and the last to máa bá mi sọ̀rọ̀ dialogue tó sọ yẹn. Jẹ́ kí lè jẹ́ first and the last fine. Or else, I won't take it lightly with you. Àkọ́gà bọ́lẹ̀ kan gbówó wá ni o. Wo. Má gbowó yẹn lọ o. Wọ́n bá ti fún ẹ Fẹ́mi ń tèmi ó nọ́mà o. Mo wá títí wá tẹ̀pà o. Òun ni gbọ́dọ̀ kí náà náà. Ọlọ́run. Ìtagun ti ẹ̀ dáa bí Ọlọ́run lè fà Ọlọ́run lè ṣe é kó jẹ́ kí a ti máa bá rówó lónìí rè. Ìwọ fẹ́ràn owó iṣẹ́ owó mọ̀jú owó tó ṣe wó báyìí. Wà á kàn máa ranjú ní ìwà àtọ̀rẹ́ ẹ̀. Kàmíkọ́. Sure. Ṣé mo ṣá lè go pẹ̀lú gift mi? Máa lọ pẹ̀lú ẹ̀ máa lọ. Mo dẹ̀ máa láìkọ́ ronú pa nítorí mo serious. Lédi yẹn ti ẹ̀ sí ọ̀nà Ọlọ́run, ó sí ọ̀. Ọ̀gá náà ń bọ́ta. Mi ò wá tẹ̀pà títì. Are you serious? Serious. Kódà gan mo serious kọjá serious lọ. Àní kò sírú ọ̀rọ̀ tí ọmọ yóò sọ sí mi tán. Ó bú mi. Ó wọ́ mi lé. Ó ń jẹ́ kó fi yé mi wípé mi tó standard ẹ̀ in any way. Ó sọ̀rọ̀ sí mi o. Má bínú, mo béèrè o. Ìwọ àti gẹ̀yìn, níbo ló ti pàdé gbogbo bọ́ọ̀lù ṣe mọ́ra? Ṣebí checkpoint bí ta ti ń ṣiṣẹ́ ni mo ti pàdé ẹ̀. Almost every time ló máa ń gba checkpoint wa kọjá in a week. Ó lè gba bẹ̀ bí ẹ̀ẹ̀mejì tó ẹ̀mẹ́ta. Bẹ́ẹ̀ ni mo ti pàdé ẹ̀. And láti ìgbà tí mo ti pàdé ẹ̀, ó nice sí mi. Kò lè kọjá kó máa ra nǹkan fún mi. Mo wá wò ó pé matured lady tó máa ń gba checkpoint wa kọjá tó dẹ̀ rí mi tó dẹ̀ ń ra nǹkan fún mi. Mo mọ̀ pé mo dẹ̀ ṣe plus minus ó tètè yé mi. N bá sọ pé okay o kẹ́mi náà kí n gbé lọ sí next level pé kí n tiẹ̀ bá sọ̀rọ̀ because fine. I mean, she's really attractive, nice girl Denny. Àṣé mo ṣe mistake bí mo ṣe bá sọ̀rọ̀ báyìí. Ó dá mi padà ni. Ó gbé fún mi dá padà straight. Kò sí nǹkan tó bá nínú kí ọkùnrin bá obìnrin sọ̀rọ̀ náà. Exactly my point. Mo kàn try ni. Mo kàn sọ pé kí n tiẹ̀ try. But tó bá lè bínú o. Ibi ìbá ní kò fi gẹ́ ilẹ̀ torí pé pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ gẹ́ yóò ṣe level ẹ̀. Kì í ṣe level ẹ̀. Kí ló ń sọ? Gẹ́ wo ni kì í ṣe level mi? Ṣé ọmọbìnrin kan wà láyé yìí ni tí kò ń ṣe level ọkùnrin ni? Ó jẹ́ kí n sọ fún ẹ. No matter nǹkan tí obìnrin jẹ́ láyé yìí gbogbo no matter bó ṣe ní owó tó ọkùnrin ló máa padà fẹ́. So gbogbo eléyìí tó ń sọ pé kò ń ṣe level mi gbàgbé pattern ni. Àwọn obìnrin wọn máa ń like kó máa stress ọkùnrin so ìwọ tó bá mọ̀ nǹkan tó ń ṣe wàá kọ́ máa continue láti máa bá a sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n máa gbà fún ẹ náà. Pẹ̀lú gbogbo tó sọ pé ó ń ṣe fún yẹn. Oníṣà gragra ló máa ń pè é. Oníṣà gragra ni ó mọ gbogbo kíní náà. Oníṣà gragra yes sir. Ìyẹn ọkọ mi ìwọ ló mọ̀. Bírèdì ẹ̀kọ́ yẹn bírèdì tó gbé yẹn. Bírèdì ló ń ṣe. Mọ́tò tí ẹ̀ máa parí ẹ̀ títí Wednesday bó ṣe máa dẹnu nìyẹn á tó Friday kó tó má gbé mọ́tò mi wá Friday o. tó bá tó wẹ̀. Ìrànlọ́wọ́ ńlá nílò ẹ̀fọn àtúnrẹ́.
kí ló dẹ̀ máa ń ṣe yín gan kí lẹ̀ ń wá kiri èwo ní 200 ká pọ̀ jọ sí ẹ̀ ń wá bíbá ẹ̀ ń bèrè 200 náà bọ̀ ẹ kó ayé kẹ́kọ́ bóyá ṣe kẹ́kọ́ sùkú omi járe. ẹ wo ẹ máa bọ̀. wá ní kí orí jẹ ní kí orí mu ó yẹ kí mo fò fọlọ́run ṣé ọmọ ìṣòro tó mú wọn tó fi ń tọrọ owó tí ó lè fún ògbàdúrà kí irú ìṣòro bẹ́ẹ̀ kó má bá ẹ. àmì à ń kó lọ́wọ́ ẹ̀. Bíọ́lá, má bẹ̀rù, má sì fòyà pẹ̀lú, torí pé ò ta wá nù, gbogbo òkè ìṣòro ẹ̀ ó ti di pẹ̀tẹ́lẹ̀ látòrí. Torí pé ìjọ ta bá rí bí báyìí, ibi ń wọlẹ̀, bẹ́ẹ̀ ló ṣe máa rí. 419 ni yẹn ti lọ bèrè orúkọ tẹ́lẹ̀ àbí? Lọ́gàá, báyẹ̀ pàdé bí ọlá báyìí, bámúlá báyìí ní báyìí, ẹ̀tẹ̀kẹ́tì bá ó gbọ́ ni. Ẹ bá pè yẹ kó sọ balance wá fún wa. Iṣẹ́ títí. Ọ̀gbìn àwọn náà ti fẹ́ máa bọ́ ní báyìí. Kí náà sọ? Fani ká máa bọ̀ lé àbí. Kò jẹ́ kí n gbádùn lóbìnrin ń gbà fún. Kò jẹ́ kí n gbádùn lóbìnrin ń gbà fún. Ohun tó wù mí kò wẹ̀, ohun tó wù ẹ́ kò wù mí o. Ẹni bí ọkàn mi. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan o? Ó dojú kejì òwe. Ó ń jọ gàté kò jọ gàté. Ó ń fẹsẹ̀ méjèèjì ṣe gàté. Ọ̀rọ̀ mi lọ bí òwe o. Àlọ́ba fresh. Àlá ojú ọ̀run ni o. Ó yà mí lẹ́nu òwe. Ọlọ́run dákun ṣàánú fún mi. Ó rú mi lójú, ó rú ni lójú, ó yà mí lẹ́nu òwe. Ó dẹ̀ ń fara pẹ́ra wọn. Ó fẹ́ máa jọ bẹ́ẹ̀, kò jẹ́ kí n gbádùn. Lóbìnrin ń gbà fún. Kò jẹ́ kí n gbádùn. Lóbìnrin gbà fún. Kí ló dé tí òkú jẹ́ kí bò bá ẹ̀sọ́ wọn lọ? Ọ̀rẹ́ kò lè yí ẹja rẹ̀. Bíọ́lá. Ṣé mo pé mi láì kíkọ́ tó ṣe nílé? Kò dẹ̀ embarrass mi bẹ́ẹ̀ yẹn. Oh my goodness. Kúnlé, between you and her, èló ló ń gbà ní salary? Yeah, torí pé kí ni ò ń bá mi sọ̀rọ̀ mi ò dé lóhùn. Ó wá fẹ́ fi yẹn entice mi. Bóyá mo máa gbọ́n àbí? Dájúdájú tó bá ti ń tòsí gbogbo àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo káàkiri tí wọn ò bá ti dá ẹ lóhùn kó tó máa fi entice wọn lélẹ̀. Mi ò tó sẹ́ni kankan káàkiri náà mú. Èló ló ń gbà fún oṣù? How much is your salary? And báwo ló ṣe fẹ́ lákòjọ? Kúnlé, láti èní lọ, nǹkan tó try pẹ̀lú mi nínú supermarket yẹn, don't try it again, okay? Yes, ma. Better. Ìfẹ́ máa ṣẹni tó gbọ́n o, dẹni tí ó gbọ́n o. Ọlọ́gbọ́n ayé kan kò lè ta mi sí kókó etí aṣọ. Kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún o. Ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí afọ́jú. Ta ló mẹ́ni tó ń fẹ́ ni?
Tani o mẹ́ni tó ń fẹ̀yìn dénú òwe. Má bínú o. Ohun àgbàlagbà máa ní ohun ọwọ́ mi ò tó. Máa fi gọ̀ǹgọ̀ fà. Jọ, èlò ní sálárì tó ń gba gọ̀ǹgọ̀. Dá mi lóhùn, èlò ní sálárì tó ń gba tó ń pọ̀ mọ́ alákàrà. Rọ́tí mi irú ọ̀rọ̀ wo ló ń sọ? Àbẹ̀wò ni pé èlò ní sálárì tí mò ń gbà. Sálárì mi wà òkè. Ìjọba ń sanwó dáadáa fún wa. Ó dẹ̀ tẹ́ mi lọ́rùn. Àbẹ̀wò ni èlò ní sálárì mi. Yes, wọ́n sanwó dáadáa fún wa. Sálárì mi wà òkè. Ó dẹ̀ tẹ́ mi lọ́rùn. Ìjọba ń sanwó dáadáa fún ẹ. Yes. But owó tó ń sọ dáadáa fún yẹn yẹn nǹkan tó ní kó máa fi ṣe nìyẹn. Wọ́n ní kó máa fi san owó nǹkan tí èèyàn rà ní. Ṣé bóun ló fi san owó yẹn tó sọ̀rọ̀ sí ẹ̀yìn? Dámilò, Kúnlé kí ló ń ṣe ẹnu? Ó ò dẹ̀ fi ọmọ ilẹ̀. Fi kẹ́ ilé náà. Àbí? Ẹ náà. Rotimi ìwọ ni kò fi mí sílẹ̀. Fi mí sílẹ̀, fi mí lẹ̀. Let me just keep trying. I just know tí n bá continue láti máa try ọjọ́ kan ṣígò wọ́n máa gbà fún mi náà ṣe bọ́ ọmọbìnrin ni bọ́ ṣe máa ṣe nìyẹn. You are right. I mean hey for once kò support me mo mọ̀ nǹkan tí mo ṣe. Ní ìṣọmọ kékeré náà. Bẹ́ẹ̀ Fúnlé jẹ́ kí n sọ àpẹẹrẹ fún ẹ. Ìjọ ti gé èyí bá tó wọ́n ẹ sílé tó kí ìpọ̀nrípọ̀nrí bàbá àti ìyá ẹ má wá sílé ìwà bá mi pé gẹ́ ìsọ̀rọ̀ sí mi o. Ìjọ tó bá wá tó bá sọ̀rọ̀ sí mi nǹkan tí màá sọ sí ẹjọ́ yẹn mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí olè láìkì nǹkan tí màá sọ fún ẹ nìyẹn. Ló tì mí lẹ́nu ẹ̀. Kò burú ní ìgbà ẹ̀rọjọ́ mọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí mi nìyẹn. Ọmọ ìyànlẹ́ àlàáfíà ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ṣe sọ gẹ́lẹ́ báyìí ló ṣe rí. Àwọn pípù yẹn wà àwọn mẹ́ta ni wọ́n dẹ̀ ṣe dé gbogbo nǹkan tí wọ́n béèrè fún lọ́wọ́ mi gbogbo inú mi fún ọ. Ó kú oríire ó dá ẹ lójú pé o ṣe bẹ́ẹ̀ ni. Ṣé everything tí wọ́n béèrè mo ṣe fún wọn. Kí ẹlẹ́dàá rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ó kú oríire. Ó gbọ́ mo fi ń dá ọ lójú pé láti ìlú lọ ọ̀rọ̀ ọkọ ọ̀hún ò sínú ayé rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ọ̀wá mi tó ṣẹlẹ̀ báyìí mo fi ń dá ọ lójú irú ọkùnrin tó bá ń wọ̀ nísìn kó wà kó sì fẹ́ tó sì wà lámù tó ti yọ fọkànbalẹ̀ kò sí mo sọ fún ọ pé mi ì ṣe tìrì fọkànbalẹ̀ ìyá wa ìyá. So ẹ mọ̀ pé wọ́n ń wè níbi tẹ́ gbà yìí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ó sáré lọ síbi kan ni. Ibi tó yẹ kẹ́ ẹ gbà lélẹ̀ so ẹ wá gba wọ́n ń wè wá ń sìn so ẹ mọ̀ pé wọ́n ń wè lẹ́gbà. Wọ́n ní ìmọ̀ pé wọ́n ń wè níbi kò sí wàhálà tẹ́ bá dé ọ́fíìsì wa ẹ sọ fún ọ̀gá wa pé ẹ mọ̀ pé wọ́n ń wè lẹ́gbà. Ọ́físà Kasali come ẹ wá gbé bótọ́ yìí lọ sí ọ́fíìsì. Ọ́fíìsì Aṣojú àwa lọ sí ọ́fíìsì ni ẹ má wọrí àwọn máa mú lọ. Ó tọ́ ni à lọ sí ọ́fíìsì. Ok ẹjọ́ máa lọ́gbà ẹ ọ̀yá. Yeah, move. Ẹ jọ̀ọ́ mẹkáníìkì ni mí mo lọ báyọ̀ ṣe mọ́tò ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ya ẹ balẹ̀ ṣo fẹ́ sọ fún mi wípé ibi tó gbà ẹ pé kò ṣe wọ́n wè. Mi ò mọ̀ mo ń kánjú ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́. Mr. Mechanic àwa ṣe tán láti ràn ẹ́ lọ́wọ́. Ṣé kí n máa lọ ni? Tí ìwọ náà bá ṣe tán láti ràn ẹ́ lọ́wọ́. Sori afẹ́ràn ẹ lọ́wọ́ ọ̀bọ̀ fẹ́ dé o. Tó bá ti ṣetán àti fún wa ní 50,000. Kílẹ̀ pé mẹkáníìkì ni mí kí tó rí owó yẹn ó ní iyeṣẹ́ tí máa ṣe ní ìlówó kòkó lọ́wọ́ ẹ tẹ́lẹ̀ ìgò. Kí ló ṣe tó ìgbọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ máa lẹ́ jọ̀ọ́ ẹ ṣàánú. Kí la rí bọ́? Ẹ gbọ́ mi ni àní kí la rí bọ́ kí la ń ṣe ń bì. A fẹ́ mú lọ sí ọ́fíìsì ní sáà. Ó ṣe é mú lọ sí ọ́fíìsì. Kí ló wá ṣẹlẹ̀ sí stand wa gba ó lẹ bẹ̀rẹ̀ sí ní operate láti dé. Ọ́fíìsì náà là ń lọ. Ẹ fẹ́ máa mú lọ. Ń gbọ́ ọ̀rẹ́ bó o ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ ta mẹkáníìkì ni mí
mo ń gbé mọ́tò ibi tí mo tẹ ìgbà yẹn gan mi mọ̀ pé wọ́n ń wé ni àwọn ọlọ́jà sọ fún mi pé wọ́n ń wé ìgbà tó dẹ̀ máa sọ ọ́ ní kí lọ mú 50,000 wá mi iṣẹ́ ti. o sọ pé mechanic ni ẹ. bẹ́ẹ̀ni sà. òun wa mọ́tò. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ já ẹ dúró. bẹ́ẹ̀ni. ìyẹn túmọ̀ sí pé ó ṣe nǹkan kí ló ṣe tó fi dá ẹ. wọ́n ní mo gba one way. o gba one way. wọ́n á kọ́ sọ nǹkan tó ṣe so that a mọ bá ṣe máa yanjú ẹ̀ díẹ̀díẹ̀. so o gba one way àwọn méjèèjì wọn wá dá ẹ dúró. ẹlẹ́ẹ̀kẹta wọ́n sọ pé kò mélòó wá 50,000. irọ́ ló ń pa ọ̀gá àbá dárúkọ kan 50,000 máa ń sọ bẹ́ẹ̀ ọ̀gá o. ẹyin fúnra yìí lẹ́tọ̀ mi gbé kí n lọ mú 50,000 wọn gbẹ máa help mi gbé bẹ́ẹ̀ help mi. 50,000 láìpẹ́ láìpà. shut up. ló ń ṣe ẹ́ ṣùgbọ́n rí pé mò ń dájọ́ lọ́wọ́ wá tiẹ̀ respect mi. yes sir. wèrè 50,000 naira ló ní kí ló mú wàsà. kí ló dé 50,000 kí lè fẹ́ fi ṣe. ọ̀gá kò tó bẹ́ẹ̀ o. jẹ́ ń sọ̀rọ̀ o mọ̀ pé mi láìkẹ́ ti bá sọ̀rọ̀ tó interrupt mi. wọ́n dá ẹ dúró wọ́n dẹ̀ béèrè 50,000 naira lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni sà. kí ló pe o sọ pé mẹkáníìkì ni ẹ. mẹkáníìkì ni mí sà. ṣé kọ́kọ́rọ́ mọ́tò ilé tó wà lọ́wọ́ ẹ̀. wọnú mọ́tò. ẹ ṣe kọ́sà. ẹ ṣe bí ti báwo kí ló ń kí mi fún ṣé mo sọ fún ẹ pé kò máa lọ ni. wọnú mọ́tò kò dúró dé mi. mo bọ̀ wá báyìí master ti mọ́tò kò má lọ kọlù mi o wọnú mọ́tò kò jókòó because mo sọ fún ẹ nìyẹn. ẹ méjèèjì 50,000. ìbéèrè kan ni mo ní fún yín o. ẹ jọ ṣé láti ìgbà tèmi àti yín ti ń ṣiṣẹ́ mo ti ever ṣe fẹ́ nìkan kó mú 50,000 naira wá. ọ̀gá wà ọ́fíìsì ọ̀gá yanjú ẹ̀ àní ọ̀gá wa ló máa yanjú ẹ̀ ẹ̀wọ̀n ló mọ́tò irọ́ àjọba ọ́fíìsì ẹ̀ ń lọ tẹ́lẹ̀ ẹ̀wọ̀n ló mọ́tò. wọ́n tọ́ ìkókò yẹn kó tẹ̀lé wa dáàbò tó yẹn kó tẹ̀lé wa. bẹ̀rẹ̀ ṣùgbọ́n 50,000 lọ́sọ̀ fún ẹ. kò sí àdúgbò yẹn kó tẹ̀lé mi wọ́n náà pa mọ́tò àkófẹ́sọ̀ 50,000. kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún. hello Aunty Biola ẹ káàsán àwọn ti fi mí lẹ̀ ṣe rí bọ̀dà Kúnlé tẹ́ bá rí wọn ẹ dúpẹ́ lọ́wọ́ wọn gan o ẹ dúpẹ́ lọ́wọ́ wọn gan àwọn pípù yẹn wọ́n tẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ mi ṣùgbọ́n bọ̀dà Kúnlé bá tọ́ máa débẹ̀ báyìí everything scatter ni wọ́n gbé mi lọ sọ́fíìsì náà ọ̀gá wọn gan bá wọn pò gan bọ́ àwọn ti fi mí lẹ̀ sìn àwọn ti fi mí lẹ̀ báyìí mo sì ń bọ̀ mo fẹ́ lọ gbé mọ́tò yẹn ibi tí mo pàkẹ́ sí so màá lè máa bọ̀ ok no problem kò sí wàhálà. Bíọ́lá ṣé kí n fi ẹ̀dùn ọkàn mi pín sọ fún un lẹ́nu torí pé òun múnú mi dùn tí ọmọ bá dé wà tí ò bá múnú ìgbẹ́ ẹ̀dùn ó ṣe tó láti pààyà yẹn ni o lè pa mí kí lóye tó wàá ṣe nǹkan tí mo sọ fún ẹ láti jọ Bíọ́lá mo ní kó mú ọkọ wálé mo ní kó jẹ́ kí n rí ọkọ tó fẹ́ àbí ṣòro pọ̀ ìdọ́mọdé ni àwọn àgbàbọ̀ wọn nílò obìnrin kì í fẹ́ ṣùgbọ́n ẹ̀ lóòótọ́ rẹ̀ ni ó tó ni. ẹ̀yin àgbà náà lè sọ wípé tó bá dé ojú sí ìṣòro ọmọ rẹ̀ wọ́n ní màá mọ́kọ wá fún un ó fọkàn balẹ̀ ẹ má kẹ́yìn tó ṣe. ó dà kò burú lọ́dún wo nìyẹn o lọ́dún wo èmi náà mọ nǹkan tó ṣe ẹ o mo mọ nǹkan tó ṣe ṣé torí dẹ́kun tó wà ní òyìnbó látijọ́ yìí tí ò wálé òun ló bẹ́ tẹ̀lé àbí ṣé ó bá sọ fún pé wọ́n tún níyàwó tòun níbi tó wà yẹn náà kò tí níyàwó ṣé wọ́n débẹ̀ ọmọ kan tó ṣe. ṣé wọ́n lò fà bí nìkan ni ó wá jẹ́ bí ọkàn mi balẹ̀ ọlọ́run ló dé mọ̀dé adé wà pẹ̀lú yín
ìyàwó náà lágbọ́n lójú ẹ̀mí mi báyìí ẹ máa ṣe ẹ̀ẹ́dẹ̀ fi ní ṣoyún ẹ̀ṣẹ̀ ní gbogbo kan ọlọ́run tó fẹ́ fi dùn náà tó fẹ́ fi dà yín pọ̀ kò ní sì dùn ní ẹ̀sìn yín ká inú mi dùn. so very soon ẹ máa gbé granddaughter yín àti grandson yín tó. àmín. ṣé tó bá ń bá ẹ tí n fi máa fẹ́. lọ́pọ̀ mi kalẹ̀ inú mi á ti dùn jù ọlọ́run á jẹ́jẹ́ kó rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run. ìgbà wo ló wá fẹ́ lọ bàbá yìí. mo ti ń plan láti lọ máa jẹ́ kí ẹ mọ̀ tó bá ti kán sípò. ìdàkọ̀ burú. ṣé mi ti dẹ̀. inú mi dùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ oúnjẹ tí mo ṣe ó ń korò lẹ́nu mi ṣùgbọ́n nísò ti fi omi sínú ọkàn mi orí ti wà nínú ẹnu mi mo lọ jẹ ìwọ náà máa bọ̀ kó tó tutù. kó tó tutù má pẹ́ o má pẹ́ o. lókúlé wọn ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹni pé o ṣe because mechanic yẹn sọ fún mi pé ìwọ ló gbà wọn lẹ̀ tí wọn ò fi gbá wọn lọ sí station. kàṣà máa dúpẹ́ pé mo bá wọn bẹ̀ wọn tí gba 50,000 lọ́wọ́ ẹ̀ kí n tó débẹ̀ àbí ìyẹn ni kó máa sọ bíọ́lá àní kó má dúpẹ́ lọ́wọ́ mi mọ́ ó tí. ó ṣàwọn pé àwọn àgbà ló sọ wípé ẹ̀ta bá ṣe lóore tí kò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ olùṣègùn. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni ẹ sọ and then mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ ní supermarket ìjọ yẹn má bínú sí mi. okay stop tó bá jẹ́ ọ̀rọ̀ supermarket má worry kò kí n ṣe anything obìnrin ní ẹ̀sùn gbogbo àwọn kìíní yẹn mo mọ̀ ń pa ọ̀dẹ̀ ti yé mi ṣe bí mi ò give up pẹ̀lú gbogbo nǹkan tó ṣe mo give up ó ṣe pé mo pray mi ò give up now. ó yá nísòrò èmi náà mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀. mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ mi tó bá ti jẹ́ wípé nǹkan tó wà ní kápá mi máa ṣe àti wípé oore tó ṣe fún mi sọ nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ. mo fẹ́ kí mi àti ẹ kájọ lọ fún proper date. no stop now kò kí n ṣe condition mo kọ proper date. a kò máa jáde a máa sit out so that máa ráyè láti wọ ẹ dáadáa. okay deal. Yes! Okay! That's a yes. Oboro. So I'll send the address at the time for it. Okay? Alright, Your Royal Majesty. Sorry, Your Royal Finesty. Okay. Yetunde tó wá sọ yẹn yé mi o. Ṣó máa bá mi túmọ̀. Oh, mommy nene. Ọmọbìnrin tó rẹwà. Arẹwà obìnrin ló máa pè ní Your Royal Finesty lóbìnrin ní London. Are you from London? Alright, so that one. I'm sure I did. Okay, see you. Alright, darling. Be good. Yeah, bye. Stop, Jare. Hello, woman. Ẹ̀yin ni mò ń retí ní báyìí ní ìrí látẹ̀kọ̀. Òjò yẹn pọ̀ nbí lóòótọ́ ẹ mọ̀ nǹkan ẹ má dára yín láàmú ẹ jẹ́ kí n send account number mi sí yín sìn sòkè ẹ send owó yẹn sí mi kí n lè tètè bá yín ṣe kí n bá yín ṣe ìwé yẹn fún ara mi lọ́fíìsì nítorí tó bá di Monday tí àwọn ọ̀gá tó bá fi lè mọ̀ kò sí ní tó kàn mí mọ́ o kò sí ní tó kàn mí mọ́ ó dà màmá retí ẹ o ó dà o. Mo ti sọ pé màá send account number sí wọn wọ́n dẹ̀ náà máa send owó yẹn sí mi pé láìpẹ́ wọ́n ti máa send ẹ̀ sí wọ́n á send ẹ̀. Àbí sùúrù woman tí ó gba one way tí a gba mọ́tò yẹn òun ni mò ń bá sọ̀rọ̀ sí pé tó bá tiẹ̀ lè send owó sí mi káwa kan tiẹ̀ fi ṣe fàájì tiwa ó ṣàmọ̀ ọmọ ọpẹ́ náà wọn ò bọ́ọ̀rọ̀ yẹn a gbọ́dọ̀ gbádùn ara wa. gbowó ẹ̀ lásán kò ṣe kí ni kí sákìlẹ̀tà kó tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ rẹ̀. sákìlẹ̀tà bíi ti báwo kí la gbé kí la jù. kò ṣe àmàdà fún ọ́fíìsà kúnlé màní ló mà mẹjọ àlọ́bá ọ̀gá pátápátá lókè ọmọ mẹkáníìkì tí iná àti òun ta mú ta ní káà náà bí òtún káà náà fi àtúnṣe àbáṣe máa ń wá òun máa ní ló di pé ọ́fíìsà kúnlé mọ bó ṣe ń dọ́bà gbogbo àlọ́tọ́dọ̀ ọ̀gá nù nísìnyí à ń jẹ́ ìwà ìdọ́wọ́lọ́wọ́ báyìí tó ṣe ń gẹ̀ẹ́sọ̀ pẹ̀lú àwọn máa ń gbọ́. ẹdùn náà ẹjọ kí ló tẹ̀ ń ṣe ọ́fíìsà kúnlé náà
ṣé òun nìkan ni ó ṣe wá gbéṣẹ́rù bí wèrè báyìí kí ló dé náà. I wonder. Sórí ẹjọ́ ọ́fíìsà Kúnlé tẹ́yìn méjèèjì sọ ni òun gangan ló ń kọ́ èmi lémi. Màmá sọ fi ọ́fíìsà Kúnlé lákàlàkà. Jọ kí ló fẹ́ ṣe fún. Màá lọ lé kábọ̀. Màá jẹ́wọ́ fún pé ọmọ Yorùbá gidi ni mí. Wọ́n bá rán yàn níṣẹ́ ẹrú. Ṣé bó máa ń fi tọmọ jẹ ni? Òun wá sọ́ra ìdí ọmọ orogun tí ò mọṣẹ́ kọ. Ó túmọ̀ sí pé ọ̀fíìsà Kúnlé ti wá di ọmọ orogun tí ò mọṣẹ́ kọ. Ó máa wá padà wá tí oríbomi gbóná. Ẹ̀gbọ́n ṣe kò ogun. Exactly. Wọ́n ṣùgbọ́n ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ báyìí náà ká tẹ̀ ṣe fàájì. Barman. Wá. Ṣé kìí ṣe pé èmi ni màá sanwó ọtí tó ń lọ kù? Owó tí ò tí wọlé tí mi ti gbà, ẹ jẹ́ máa ṣe lékeré. Ẹ wo, jẹ́ ká jọ pé lè mú wọn náà sí lè mú kó bá dàbí pé. Ẹ̀rù Bíọ́lá, mo ń dúró sí ẹ. Mídé, kí ni mo ṣe fún ẹ báyìí? Ṣé bí ìgbà tí ìjọba mi bá rẹ̀ ní ìtẹ́lẹ̀? Mo lè pe nọ́mbà ẹ̀ títí ò gbé kọ́. Jọ̀ọ́ má bínú, my bad. Ó yẹ kí n ti pè é látànà wípé èmi àti Kúnlé fẹ́ jáde lẹ́nu. Má bínú, èmi àti Kúnlé la jọ jáde látàárọ̀. Àgbo lọ́ọ̀bù. Jẹ́ n tẹ̀sáré gist ẹ̀ kí n sọ gbogbo nǹkan tí Kúnlé ṣe fún mi lénìí. Torí mi ìwọ ti rẹ̀ mi. Ṣorí Kúnlé, ó gbé mi. Mo swim tó bá rí bó ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ mi, ó kàn bẹ̀rẹ̀ sí ní gẹ̀ẹ́tì oríṣiríṣi nǹkan fún mi. Ṣé fẹ́ gbọ́? Mo ti wà okay. Ó rẹ̀ mí àti pé ó títí mi ò mú, ó tún jẹ́ kí n mú. Mo kàn ní fọ́n lẹ́nu ṣá. Kí ló máa ṣẹlẹ̀ báyìí? Má bínú, tó bá di lọ́la, màá wá wọ̀ ẹ̀. Máa wọ̀ mí lọ́la, èmi gan jáde, mo lọ sọ́dọ̀ ọkọ mi. Ṣé wàá fẹ́ fi yoró nìyẹn sìn? Mo ní mò ń bọ̀ lọ́la, má bínú. Ṣèbí Kúnlé ti gbé ọjà jáde lẹ́nu. Mi ò lọ sọ́dọ̀ ọkọ mi lọ́la. Tí máa ti dé, máa pè é. Ó dá ń gbà yàn. Ó ti di wọ́n kan nìyẹn. Ó ti di wọ́n kan nìyẹn mi dé. Èmi mọ̀ pé ó máa ń jealous. Ó máa ń jealous. Ó máa ń níbo ó máa ń jealous tiẹ̀. Okay ọ̀rẹ́ mi, ṣá má bínú. Ṣùgbọ́n tá bá ti rẹ̀ a tún máa ṣe tó pọ̀ jù. Ṣùgbọ́n gbọ́ mo ní fun lẹ́nu pé ṣe kékeré. Okay then, tó o take care rẹ̀. À sọ̀rọ̀ lọ́la. Bye. Kúnlé. Mi ò bẹ́ẹ̀ ṣeré. A ní mi ò ṣeré sẹ́, mo fẹ́ fẹ́ ẹ. Yes, mo fẹ́ fẹ́ ẹ lóòótọ́. Kúnlé gbogbo nǹkan tó sọ ni mo ti gbọ́. Àmọ́ mi ò tí lè gbọ́ bẹ́ẹ̀ yẹn ohun tí ó tá bá ríra. Pé kò kí n sọ̀rọ̀ orí fóònù. Kí n má bọ̀. So àti ẹ̀ lè sọ díẹ̀ kínkínní. No, ìwọ tiẹ̀ kọ́kọ́ dáhùn náà, o mọ̀ pé ká tó ríra, ó ní bó ṣe máa sọ̀rọ̀, máa mọ̀ pé okay, hope wà. Ó dẹ̀ ní bó ṣe máa sọ̀rọ̀, máa mọ̀ pé hope wà bí kò sí hope. Ó mọ̀, bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ṣé okay, òun insist pé tá bá ríra. Okay. Ṣé wọn bá tó máa ṣẹlẹ̀ tí bá ń bọ̀ láti ọ́fíìsì? Máa rí ẹ. Ṣùgbọ́n lọ́kàn mi ò ti sọ yes o, ó ti gbà ọ́. Ó ṣe ní gbà torí ọmọkùnrin báyìí tó sìn bọ́lẹ̀ tó ga mẹ́lání pọ́ǹpì tó fẹ́ dé ìtẹ̀lẹ̀ ṣe ní gbà ṣó tó bẹ́ẹ̀ ni. Ó mọ ọkọ tó ṣẹlẹ̀, wá bá mi lè kà sọ bẹ́ẹ̀. Mi ò lè fún anything ìtàn sí mi. Wọ́n mi fẹ́ káwọ̀. Kílé, tàbí tí wọ́n ń bẹ́ẹ̀ lè sọ bẹ́tà. Ọ̀rẹ́ mi kan ní ìjà yẹn máa ń bọ̀. I'll call you back. Kúnlé, I'll call you back, please. Tàní jẹ́ Kúnlé. Mami, ọ̀rẹ́ mi kan. Kúnlé, kò bẹ́. Mami, ẹ̀sìn ọ̀dọ̀ mi ìpò wípé ẹ sọ̀rọ̀ sóhun gan. Mo sọ̀rọ̀ sí o. Mo ti ẹ̀ fi bínú sọ̀rọ̀ sí. Tó bá jẹ́ pé ọmọ ọkọ ni kò ní pè mí mọ́. Lọ́rọ̀ tí mo sọ sí. Mami, èmi àti Desmond ń sọ̀rọ̀ lóòrèkóòrè. Kò sígbà tèmi àti òkè ń sọ̀rọ̀. Wọ́n mi ṣẹ̀dẹ̀ máa mọ̀. Ṣé mo pé èmi àti bọ̀bọ́ ìlàjọ máa gbé? Èmi ò bá ní pé kẹ́ fílẹ̀.
ó máa wá torí fine ó máa ń promise wa ó máa délé ni ó máa dé lọ́la ó máa dé lọ́túnla àdẹnire pé mímọ pé Desmond máa wá. jọ torí Ọlọ́run ó ti tó gbàgbé tó ti promise pé òun fẹ́ wá tí ó wà lẹ́nu ó máa wá ọ̀la ó máa wá ọ̀túnla ó máa wá kò dẹ̀ ní wá kí ló dé tó wá pé lóòótọ́ ló ní nǹkan ṣe ṣé kò gbọdọ̀ wáyé ibi tí ó ti táyì kó wá kó wá sí Nàìjíríà ìyẹn la fẹ́ jókòó la fẹ́ tẹ́ bàtì. mami báwo ni ìlú tẹ ṣe rí nǹkan. kí mẹ́nu kúrò nu ti Desmond nǹkan nìyẹn. ọgbà ti sọ iye ti kúrò lẹ́yìn. ó yé mi a rí nǹkan rà a máa ṣe wàhálà lẹ́kọ̀ọ́ awọ́ tó jẹ́ pé kúkú mọ̀ gbàtà débì kan ṣe tí mo ṣàrí tó mi láìpẹ́ wọ́n ní 50,000 ní dálẹ̀ mo ní ìdájọ́ ká mi lè rí ìṣìdá ọ̀rẹ́ mi bàtà kó ní láyé òun ò lè mí lè òun bá aṣọ 200 òun bá aṣọ 250 òun ní 300 òun á kọ́ ara kan tòun wà ní kó máa ṣọ 50,000 láyé wọn tó ṣe kúrò bẹ́ẹ̀ ni aṣáárí kan ṣá wọ́n gba 150 ó ní ìyẹn lòun máa mú òun á dẹ̀ fi 50,000 lé ó jẹ́ 200. 200. ẹnu ìjà yóò pa orí ìwà òkè náà. ó wà òkè. mami kílẹ̀ àbí gbọ́dọ̀. ó ní ọmọ sáà kí n ṣe wọlé lẹ́kùn kọ́kọ́ lọ bá lẹ́kùn orú rẹ̀ mi tó jẹ́ pé ó dé ọkọ mi. àlá ojú oorun ni ó yà mí lẹ́nu òwe Ọlọ́run dákun ṣàánú fún mi. Ṣé ní tí ẹ mọ̀ pé lájà o? Ẹjọ́ ká. Dánú o. Ẹjọ́ ìtọ́jú o. Àbí kí n máa lọ lọ́dọ̀ fún ẹgbẹ́ ẹ̀ka sí ẹjọ́ Bíọ́lá ni mo bẹ̀rẹ̀. ẹjọ́ láti bọ̀. Kúnlé lorúkọ mi, Bíọ́lá ń retí mi. Wọ́n ti sọ fún mi pé ń bọ̀ ẹ wọlé. Ẹyẹ ní ṣó. Kò lè gé ẹ̀jẹ̀ kò lè gé ẹ̀jẹ̀ kò lè gé ẹ̀jẹ̀ ẹ bọ́ bẹ̀rù ẹ wọlé. ẹ wọlé. Bíọ́lá. I'm fine, slowly. I'm fine. Go shop for fine. Go shop for fine. Irọ́ nǹkan tí mo fi bẹ̀rẹ̀ ni wípé òun insist pé ó dìgbà tá a bá ríra tá a bá jókòó sọ̀rọ̀ kò tó sọ̀rọ̀ àbí èmi nìyí. Èmi ni kò wá lóòótọ́. Ó dẹ̀ mọ̀ pé ojú kòrò báyìí kò gbójú kòrò jẹ. Mo gbà mo ṣàtìgbọ̀n bí ó yá fún ọdún fẹ́ sọ máa sọ mo ń gbọ́. Kọ́lé. Ó dára lọ́mọkùnrin. Ẹwà ẹ̀ pọ̀ débi wípé gbogbo obìnrin ló máa fi ṣàfẹ́rí yẹn. Really? Obìnrin tí wọ́n bá fojú kàn ẹ́ àbí bá obìnrin kan sọ̀rọ̀ níta wọ́n máa dá ẹ lóhùn. Because ẹwà ẹ̀ pọ̀. Ó ṣe. Lọ́kùnrin. Ó ṣe. Ó dá lọ́mọkùnrin. Ó ṣe. Obìnrin ò gbọdọ̀ rí ẹ kó lóhùn ò rẹ́yàn. Á jẹ́ pé obìnrin yẹn kò lè rẹ́yàn mọ́. Nǹkan tí mo tiẹ̀ ṣe torí pé mi rí pé mo fẹ́ travel. Yeah, mo lọ sí Canada because ó ní àwọn iṣẹ́ kan tí mo ti ṣe tó yẹ kí n parí. Mi ò tíì parí torí ẹ̀ ni mo ṣe ń lọ. Ilé ìtura sáà sí Canada ọ̀la. I will be back soon. Kò burú, màá dúró díẹ̀. I will be back soon. A ní màá dúró díẹ̀ bó wọ̀ ẹ́ go back soonest, màá dúró díẹ̀. Okay, nǹkan tí mo ṣe torí pé ẹni wípé iṣẹ́ traffic tó ń ṣe yẹn. Jọ ṣé o lè wá nǹkan mi ṣe ni? Every time express lè máa wà. Ṣé o mọ̀ kò dangerous ni? Má get me wrong o, mi láwọn tó ń ṣe mi ní àtijọ́ tó ti ń ṣe pé kò wá òkè o. Àmọ́ ìjọ wo ni ọwọ́ ẹ̀fẹ́ tó tó rí? Ìjọ wo ló tó fẹ́ dúró bí ọmọkùnrin? Because èlò náà sọ fún yín. Èmi ò bá ní kó wá side hustle kan ṣe. Yes, tó bá yẹ pé owó lo need, mo ready láti render anything tó bá need. Just name it. Bíọ́lá, àkọ́kọ́ o ṣe fún gbogbo nǹkan tó sọ. Lóòótọ́ èmi náà mo ti wà lọ́kàn mi, mo ti ń rò pé
mo ní láti ṣe side hustle. Ṣùgbọ́n ó ṣàmọ̀ bí ìlú wa ṣe rí. Kò dá kéèyàn kánjú kókó bẹ̀rẹ̀ nǹkan tí kò ní lè continue. So torí ẹni mo fi ń take time mi, mo ń try láti observe, kí n ṣe research dáadáa kí n tó make up mind me. That is why I'm here for you. Maybe it's my phone. You're ready láti assist ẹ. Ọṣẹ torí the other second part náà capital náà ló ń dá mi dúró ṣùgbọ́n ilé ètò ti sọ pé wọ́n á ràn mí lọ́wọ́. Ọṣẹ gan mo appreciate. Bíọ́lá fi ń ṣẹgbẹ́ kan torí mo reason tí mo fi wá síbi. How far too? How far náà lórí nǹkan tí mo bá wá nǹkan tí mi àti ń sọ nípa relationship wo Bíọ́lá ní ìbẹ̀ ṣeré mo nífẹ̀ẹ́ gan mo dẹ̀ serious kò ń ṣe pé mo fẹ́ ṣe ìtì Mummy. Ẹni tí my mom. Your mommy? Mommy. Fine, ma. Yes, ma. Ọ̀rẹ́ mi ni. Yeah, ọ̀rẹ́ làwọn méjèèjì. Ọmọ wa ṣe ń bẹ̀rẹ̀ àlàyé kalẹ̀. Start going now. Má jẹ́ kí n start going, mo ṣe introduce ara. It's fine. We'll talk later. Ó ti yẹ. Ṣùgbọ́n o tí náà wọn ti fún mi lẹ́sìn. Àkọ́mi. Ìgbé ṣẹ́bi ṣe bẹ́ẹ̀ ni mo ń lọ bá àwọn. Èmi lè fún yín láyè. Mami. Bíọ́lá. Wá mi. Bíọ́lá. Ṣé ọ̀rọ̀ yìí ṣé kìí ṣe àfiṣe fún ẹ? Kí ló ṣẹlẹ̀? Torí pé ọ̀rọ̀ yóò yé mi. Ṣé kìí ṣe àfiṣe? Kí ló dé tí wọ́n pè wọ́n kan láìpẹ́ pé kò máa ràn yàn lọ́wọ́ kó máa ràn yàn lọ́wọ́ kó máa ràn yàn lọ́wọ́ ń tiẹ̀. Nǹkan tọkùnrin yẹn ń sọ kí ló tó lè fún lésì ẹ̀ tó lè gbọ́rọ̀ ẹ̀ yẹ̀ wò. Ẹ má sọ fún mi pé gbogbo nǹkan tí èmi àti ẹ̀ sọ ẹ̀ ń gbọ́. Kò sí tí mi gbọ́ tán ní. Kí ló tó lè gbọ́rọ̀ ẹ̀ yẹ̀ wò? Kí n gbọ́rọ̀ ẹ̀ wò? Bẹ́ẹ̀ni. Kí n gbọ́rọ̀ ẹ̀ yẹ̀ wò? Màmí níbo ni kí n fi Desmond sí? Níbo ni kí n fẹ́ tí mo fẹ́ fẹ́ sí? Níbo ni kí n fọkọ àfẹ́sọ́nà mi sí? Desmond yìí náà. Desmond pẹ̀pẹ́ láti ọdún tó ti ń sọ̀rọ̀ ẹ̀ tó ti ń dárúkọ ẹ̀ bóyá dúdú ni ìyá ìyàwó ẹ̀ ni o bóyá pupa ni ìyá ìyàwó ẹ̀ ni o kò rí ní sójú èmi náà rí sójú látọjọ́ ẹ̀ kan sọ ẹ̀ kan pa ẹ̀ orúkọ ẹ̀ la kàn gbọ́ ṣá kí ló dé kí ló ṣe ẹ̀ gangan pàápàá jẹ́ kí n mọ nǹkan tó ṣe ẹ̀ gangan torí kò yé mi ṣáàṣì ṣe ni àbáṣàṣì. Mami, gbogbo oúnjẹ kaná kó tó di kó dé mo fẹ́ lọ nǹkan tí mo gbé kaná. Ó fẹ́ lọ́wọ́ nǹkan tó gbé kaná àbí ọ̀rọ̀ tí mo sọ ò lésì. Kò dáhùn. Kí ni ká ti pẹ̀lú eléyìí? Kí ni ká ti pẹ̀lú eléyìí? Wọ́n ń tọ́ ọmọdé bá tó lọ́kọ́ ó yẹ kó lọ́kọ́ ni. Ṣé ọmọdé ló ń pèrè ṣá? Ṣé ò tí ì dàgbà tó ni torí kò ọ̀rọ̀ ẹ̀ ò yé mi rárá kò yé mi rárá àwọn olùkọ́mọdé ni ẹ. Hey, Mr. Biola, nice seeing you today. Wow, ojú yín ló dán yìí. Láti jọ́ tí mo ti travel ẹ̀ tí ẹ bèrè ní ẹ̀yìn. Say school, ta ni ìbéèrè ẹ? Ṣé àǹtí ò sọ pé mo ń béèrè ẹ ni? Ó sọ fún mi pé ó lọ ṣe exam. Wọ́n sọ ọkọ fún mi, wọ́n sọ pé ń béèrè mi. Okay, no problem. Tí mo ti ní rí ilé mi báyìí, àkẹ́fẹ́ mi náà ní nǹkan, máa gbà nǹkan lé ní àpò mi máa kún. Kòkòrò jóbi má wọrí kí n tó lọ máa rí. Ọlọ́pàá lè wá, kí lè ṣẹlẹ̀ kí ni Bíọ́lá ràn lọ́wọ́ ẹ̀ tó ń di ọmọ fún ilé òfin lówó. Hello, jọ kí n tiẹ̀. Àbúrò àtẹ̀gbọ́n ló ń sọ̀rọ̀, má dá sọ̀rọ̀ èmi àtàbúrò mi. Bẹ́ẹ̀rẹ̀. Àǹtí, èso ẹ̀ ọlọ́pàá iṣẹ́ tẹ̀fẹ́. Bíọ́lá, kí ló dé tó ṣe wọ́n fún Kúnlé ní àdúró tuntun bẹ́ẹ̀ yẹn? Kí ló tà fún ẹ? Wọ́n ní ẹnikẹ́ni tí ò bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀ nígbà kan fún ni mo kàn fi ẹ̀pọ̀ ẹ̀ náà lọ nọ́tì nàta. Má sọ yẹn fún mi jàre. Ṣé ọ̀rọ̀ ọkùnrin ló ń pọ́n gẹ̀gẹ̀gẹ̀ báyìí? Ó dẹ̀ pọ́n ọkùnrin tó wà ń tán sí pé Oscom. Ìgbà ló máa di pé everything ti rosy o tó máa sọ pé orí ọ̀rẹ́ mi ò sí bẹ́ẹ̀ mọ̀ sí. Hello, ibi tó máa fojú sí ọ̀nà màgbà mi. Ẹbí náà kò ṣe tèmi fọlọ́run gan. Ṣé bí wọ́n sọ wípé nítorí Yorùbá la ṣe ń ṣòro ni? Jọ̀wọ́. Mo mọ̀ pé ọ̀rọ̀ fífẹ́ ló ń sọ. Kò sí kankan láàrin mi àti Kúnlé o. Ó kàn wù mí láti mú mi wá tí mo fi ṣe nǹkan tí mo ṣe fún mi. Ọkàn
ọkàn mi dẹ̀ wá balẹ̀ after tí mo ṣe fún un. Wọ́n tó kàn mí jàre. Bíọ́lá, má trust ọkùnrin o. Kí ló kàn bí àtìkúlẹ̀? Kí ló kàn mí? Ó fi lè jàre. Kò sí problem. Ọ̀rẹ́ mi kọ́lọ̀ aṣọ wo lè mú aṣọ. Èyí tó sẹ́ǹsì ẹ̀yìn yẹ́lò àbíkí ẹ̀ lọ́nà. Okay, ṣé mo rí pé a máa ní ìdá aṣọ ọjọ́. So aṣọ ọjọ́ yẹn black la fẹ́ lò. Sa máa lo gèlè pink sí i. Bó yẹ́lò yẹn la máa kọ́kọ́ wọ̀ tá a máa fi ṣe gbogbo fàájì ẹ̀ kó tó di pé pàtí gangan bẹ̀rẹ̀ yẹn. Mo trust ẹ. Gbogbo nǹkan tó bá mú. Kò jẹ́ kí n gbádùn lóbìnrin gbà fún o. Kí mi má wá Canada mọ́? Why? Wọ́n kàn lé. Inú mọ́ mi máa dùn débi pé tí mo bá fi gbére. Ní gan ìyàwó ẹ̀ lè wéètì àti rẹ̀. Ọlọ́run á bá mi ṣe òde láyọ̀ àtàlàfíà. Wàá wá fojú rí àwọn àna ẹ̀ àti èmi ìyàwó ẹ̀. Okay, you're coming next month. Okay. Gbogbo ìgbà tó bá fẹ́ wá. Ẹlẹ́dàá mi aṣọ èdè láyọ̀ àtàlàfíà. I love you. All right. I love you too. All right, baby. Mo ní kò máa pè mí, mo stop calling me. Mo sọ nítorí lórí ojúmọ́ mi. Wà ló máa dé lẹ́ni, wà ló máa dé lọ́la, mi ò ní rí ẹ. Wọ́n ti gbà tó ti promise mi, ipò máa dé. Wọ́n fi gbà kọ́ ní kí n máa bọ̀ Canada. Ó tún yá, ìwọ náà ló tún ní kí n máa wà mọ́. Ó wá sọ mí lórí lójúmọ́ mi. Màá ló ń bọ̀ lẹ́ni, màá ló ń bọ̀ lọ́la. Ìwọ náà máa parí fún mi pé ó bọ̀ lẹ́ni, ó bọ̀ lọ́la. Wọ́n lè jáwọ́ fún mi. Ìwọ ní ìka tó ṣe fún mi. Ìka ní ẹ̀. Stop calling me. Stop calling me. Irú ìwà àti kárí. Mami, please. Hello, Kúnlé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣọmọdé ìgbà ìtorí ọgbọ́n? Mo máa ń fóònù ẹ ló tún fi rí ìrìn o. Fóònù ẹ tún fi rí ìrìn o. Ó pè mí. Hello. Hello, Bíọ́lá. Bíọ́lá, wàhálà ti wà o. Ẹ nà ó. Mo lè má lọ l'accident. Accident. Kódà, mo lè jù kúrò. Hello. 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 Mo lè kúkẹ́. Mami, kí ló ṣe yìí? Mami, kí ló ṣe yìí? Mami. Kẹ́gbà! Mami, no. Mami, má ṣe lè ṣe. Mami, Bíọ́lá. Ní sùúrù. Kúnlé òkú. Kúnlé ti kú. Kúnlé òkú. Wọ́n tó tí ó jóná. Kúnlé òkú. Kúnlé òkú. Mr. Kúnlé òkú. Ọlọ́run fún mi lálàáfíà. Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn wá. Àmọ́ ẹ ti wo àwọn ọ̀rọ̀ kan sí Mr. Kúnlé àti màmá tó jókòó yìí. Ẹ̀yin lẹ́kan lẹ́lẹ́ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe. Bẹ́ẹ̀ bá jẹ́wọ́ nǹkan tẹ́ ẹ ṣe, ẹ ní láàánú Ọlọ́run bá gbà o.
Ní bọ́lá òun lé o. Nǹkan tẹ́ ń sọ yìí ni. Màmá mọ nǹkan tí mò ń sọ yìí. Ẹgbọ́n mi kí ló ṣẹlẹ̀? Mo pa nǹkan tó ṣẹlẹ̀. Màmá yìí mọ nǹkan tá à ń sọ̀rọ̀ nípa yìí. Àfikọ́ jẹ́wọ́. Àṣegbé kan ò sí. Àṣepamọ́ ló wà. Alágbàǹkó òkè òfò bàgẹ̀ sára ògiri. Ẹ má má bínú pé mo pè yín ní pàjáwìrì. Ẹ dẹ̀ ṣe kú àtìlẹ́yìn mi o. Ẹ wo ọmọ mi mà tuntun gbé ṣe ẹ̀dẹ́. Ṣe ló mú ọkùnrin kan wá ló lẹ́ tó ṣàmàfẹ́ nìyẹn dandan. Bẹ́ẹ̀ni, ṣé ọmọkùnrin náà rí àmì wa lára Bíọ́lá ni? Kò yé mi o. Ṣé lọmọkùnrin náà wá ṣe ní ọrùn ṣùgbọ́n ìlàpàrọ̀ ń kú sí? Ẹ̀dá kí wá lórúkọ ọmọkùnrin tí kú kàn náà jẹ́? Kúnlé lórúkọ ẹ o. Kúnlé ló porúkọ ẹ. Bẹ́ẹ̀ni. Kúnlé. Ẹ jẹ́ àfi gbogbo ọ̀rọ̀ yìí lẹ̀. Ẹ sì jẹ́ Alágbàǹkó kó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. Kúnlé! 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 Imú mà níkà o. Tí ojú agbó máa ṣe mí. Mọ́mọ́ yìí lè ṣe mí, èyí lè gbọ́ mi. A ṣe wá ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó ń gbà ni. Kò sí ẹ̀dá Ọlọ́run kankan tó mọ̀ pé kò ṣe ìnẹ̀dẹ̀jẹ̀ sí mi lórí. Torí láti gbà tí àwọn òbí mi ti kú, ẹ̀yin mo fi ṣe ya. Mi ò dé fi ìkọ̀kọ̀ jẹ yín níyà láyé mi. Ṣé wàá ẹ̀kẹ́ wo ló wà báyìí sí mi? Ṣé wàá ẹ̀kẹ́ wà tèmi jẹ́? Àwọn àfà, nǹkan kan wà láàrin ọ̀rọ̀ yìí tí kò yé mi. Báwo ni ọ̀rọ̀ màmá yìí àtọ̀rọ̀ Kúnlé ṣe connect? Because ọjọ́ tí nǹkan ti ṣẹlẹ̀ sí Kúnlé tí a rò pé ọ̀tá ẹ̀ ti kú, àtijọ́ yẹn ni nǹkan tó ṣe màmá yìí ti bẹ̀rẹ̀. Láìsọ màmá burúkú yìí ti bẹ̀rẹ̀. Màmá wa, àṣírí lọ̀rọ̀ Ọlọ́run o. Àdìtú sì ni ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí ẹ̀dá kan tó yé torí nǹkan kan máa ń ṣẹlẹ̀ nítorí àwọn nǹkan kan ni. Ayé lọ́rin tẹ́sẹ̀. Torí pé òkìkí ọ̀gbọ́n ọmọ oníwọ̀n gbẹ̀fà. Kókókó làárọ̀. Kókókó làárọ̀ dá. Kókókó làárọ̀ bọ̀ ìgbẹ́. Kúnlé o! Kúnlé o! Torí àìmọ̀ṣẹ́ pọ̀ mọ́rọ́. Olóńgbò jẹ́ kó rí bí gbóná. Òní àfojú rẹ̀ ràn mọ̀ fowó. Kúnlé o! Kúnlé o! Kúnlé o! Owó pẹ́ àjọra kò ní ìyẹn 17 manuscript. Ma lam yusahiluhu
falisa bisa ilin abadan wàlásítàlínà ìlíhì bímọ àyádì. Nǹkan tó bá mi òkè tó bá ti ṣe rọrùn ó ti ṣe rọrùn nìyẹn o. Nǹkan tó bá mi òkè tí ò bá ti ṣe rọrùn kò ṣe rọrùn nìyẹn. Bọ́dá Kúnlé alátẹ́lẹ̀ ẹlá àti ṣe istikhara lé lórí. Nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ fi kúrò nínú hílà hílò yìí àfi kí wọ́n túfọ̀ olódì yín pókú o. Gbogbo nǹkan la ṣe lé lórí kò sí nǹkan tá fẹ́ ṣe sí ju bẹ́ẹ̀ lọ àfi kẹ́ gbọ́ o kò ju bẹ́ẹ̀ lọ Bọ́dá Kúnlé. Mama ẹ wojú mi dáadáa àìsàn tó ń ṣe yín ò ní má lójú mi èmi Bíọ́lá ni mò ń bá yín sọ̀rọ̀ báyìí ṣé wá ní pé nǹkan tẹ́fẹ̀ẹ́ ó máa padà ṣẹlẹ̀ because mo ready àti fẹ́ Kúnlé èmi àti Kúnlé á lè ṣe wedding èmi àtọkọ mi á lè kúrò nínú ìlú yìí mi ò tún jẹ́ wá sínú ìlú ìmọ̀ nílé ayé mi ẹ̀yin fi ojú yín rí mi mọ́ láyé màá wá lu ẹjẹ́ ló máa ṣèkà fún ẹ̀yin ẹ̀rọ kò sẹ́dá tí ò kí ń ṣàṣìṣe àṣìṣe lílé yìí ẹ máa gbà wọ́n nítorí kó ba lè ráàánú Ọlọ́run ọba gbà àfi kẹ́ dáríjì wọn o kẹ́yìn náà ba lè rọ́nà lọ. Màmá ìwà tẹ́wù yìí náà kù díẹ̀ káàtó ìwà yóò dáa torí ibi tó wá já sí báyìí àfi kẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run ba lè tẹ́wọ́ gbà yín. Ọlọ́run dáríjì mi o dáríjì mi tó ẹ bá mi bẹ̀ kó dáríjì mi òun nìkan náà ni mo ní nǹkan tí mi ṣe kó ṣẹlẹ̀ náà lílé yìí o ìjọ ọ̀rọ̀ mi rẹ̀ dáríjì mi. Kúnlé ẹ ṣe àfọ ẹ ṣe ti rí náà dá èṣù ní o èṣù ló yà mí lọ. Kò jẹ́ kí n gbádùn